in Yoruba land. You must know iye ọba tí Tinubu fúnra ẹ̀ fi jẹ. Oniru, Tinubu installed Oniru. It was Tinubu's boy before. Tinubu installed Elegusi. It was Tinubu's boy before. Tinubu installed Oni of Ife. It was Tinubu's errand boy before. Oníwò àti oníwò odídẹrẹ́ lọ sí ìwò retired head convict retired wèrè àti ẹni tó dé láti ẹ̀wọ̀n àti ẹni tó ń dagbó tó wọ́n káàdì náà ń pè ní Olúwo ẹ̀bẹ̀ ní kí wèrè yẹn wá gọ́ọ̀fù ìlú. ẹ̀yin ọmọ Yorùbá àṣẹ lóòótọ́ lọ̀rọ̀ àwọn àgbà tí wọ́n ní ilé làáwò ká tó sọmọ lórúkọ àfìgbà tí kábíyèsí Olúwo padà tẹ́po ẹ wá wo òkú lórí kábíyèsí ẹ wá wo welcome back pẹ̀lú òkú láti ìlú Mẹ́kà. A sì sọ tẹ́lẹ̀ wípé èṣùrú tó bá ṣàṣejù a máa tán lọ́wọ́ oníyán àfìgbà tó padà tẹ́po. Ẹ dákun ẹ bá mi share program yìí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi. Ẹ tí ì gbọ́ nǹkan kan o ẹ sì tí ì rí nǹkan kan. Fídíò tí mò ń gbé bọ̀ yìí ẹ rí púrúpúrú àṣírí báwo ló ṣe rìnrìn àjò ẹ̀ tó fi dórí àlééfà, báwo ló ṣe ṣe é tó fi lọ Mẹ́kà, báwo ló ṣe ṣe àwọn wo lálágbára ẹ̀ gan ta ló fi jọba, báwo ló ṣe dépò ọba, ìgbé ayé wo ló gbé tẹ́lẹ̀ kó tó dépò jọba, ta lẹni tó fà á tó fi débẹ̀. Gbogbo ẹ̀ ó di ní fídíò tẹ́ ẹ fẹ́ wò yìí. Bẹ́ẹ̀ bá wá tí ń wò ẹ dákun ẹ máa bá mi share ẹ bá mi comment ẹ like ẹ tẹ top up ẹ jẹ́ kó lọ fáà gan kó lè bá a dé ọ̀dọ̀ àwọn abaládéládé ilẹ̀ Yorùbá tó kù kí wọn ó lè mọ kẹlòmíì má bàa jì sọ́fìn ká lè bá a mọ ohun tí à ń ṣe. Torí nílẹ̀ Mẹ́kà tẹ́ ń lọ yìí àwọn náà níṣẹ̀ṣe tiwọn, ara àṣẹ̀ṣe tiwọn ni kẹ́ ẹ lọ sọ̀kò sáṣìtáàní. Ọdún táṣìtáàní wọn bá bínú ilẹ̀ orí oríṣiríṣi nǹkan máa ṣẹlẹ̀. Àwa náà níṣẹ̀ṣe tiwa kẹ́ẹ̀sì tó dórí àlééfà yìí àjọsọ ó ti wà ṣáájú o. Ẹ wá débẹ̀ tán ẹ wá fi ti Olúwo ṣàríkọ́gbọ́n ẹ wá gbọ́ àti tàwọn ọba àyókù kì í sọ̀rọ̀ Olúwo nìkan náà sọ o. Gbogbo ẹ̀yin ọba àyókù kẹ́ ẹ lè bá a ṣe kíni kẹ́ ẹ lè bá a kọ́gbọ́n. Òun mo ṣe ń sọ pé gbogbo olólùfẹ́ wa tó bá ń wo fídíò yìí dákun jọ nítorí Ọlọ́run bá wa share ẹ̀ bá wa kọ́mẹ̀ntì ẹ lọ sí comment section kẹ́ ẹ máa kọ́mẹ̀ntì lọ́pọ̀lọpọ̀ bíi 10 bíi 20 ẹyọ ẹnìkan ṣo lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí káwọn kábíyèsí wọ́n bá lè fi kọ́gbọ́n ni. Torí à ń sọ pé a fẹ́ gba Yorùbá nation àwọn kábíyèsí yìí náà wà ní ìgbìmọ̀ o àbẹ́ ẹ ti sùn ni. Ìwọ̀n wà ní ìgbìmọ̀ tá a bá ti lè fi alábọ̀dé tá a bá ti lè wà láàrin wọn báwo ni ó ṣe rí ẹ̀já máa bá ètò bọ̀. Mi ò ní gbà yín lásìkò ọ̀yá ẹ̀jẹ̀ ń sáré gbé yín débẹ̀. Ẹ dákun tá bá mi share program ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi kọ́mẹ̀ntì. Ilé làáwò lóòótọ́ ká tó sọmọ lórúkọ. Ọba Abdulrasheed Olúwo Tẹlúwàn òkúta làwọn ọmọ Yorùbá fi kí baba káàbọ̀ láti ìlú Mẹ́kà ògúlùntù ọ̀rọ̀ bàbá ọ̀rọ̀. Ẹ wá wo egbò lórí kábíyèsí pòtòpòtò ta ni yóò wo bàbá yìí ṣọ́ṣe o rọra ṣe o. Gbogbo ẹni bá wà nípò àgbà ẹ rọra ṣe. Ẹ̀yin kábíyèsí wa ẹ̀yin olóṣèlú ẹ wá fi ti bàbá yìí kọ́gbọ́n. Ẹ bá mi share program ọ̀yá ẹ bá ń fohùn sí fídíò yìí. Ẹ máa gbọ́ wèrè lẹ́ẹ̀kan sí ẹni àgbẹ̀ Ọlọ́run lóbi ìdí àwọn ṣe ìdílé àti ìgbẹ̀ fún ànábì pàpà. Àwọn àbí ilé nìyẹn lè rèrè bíbá yìí. Ẹ wá máa wí pé kí ni ọba yìí kí ló dé tí ò mọ kí gbogbo wa o. ṣé ẹni bó ṣe ṣì sọ ẹ wọ́n bọ̀rọ̀ ṣe nǹkan lẹ́nu ìwọ ẹ̀sìn pọ̀. Àwọn bàbá Nàìjíríà ó kí gbogbo wa o. Ó kí Dr. Azeez Dr. Baridi Haji Mabrur Badi ó kí gbogbo àwọn máàjì ó kí gbogbo wa níbí pàtàkì ní gbogbo wa mo kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà mo kí wa pé a kú oríire yìí. Ẹ lè máa wò mí pé àwọn
Olúwo Èkó ṣe tẹ̀lé àṣà àti ṣe Yorùbá. Kí ló dé tó yẹ pé àṣà Lárúbáwá ló gbé lọ? ṣẹgbọ́ gbọ́dọ̀ ọmọ lárúbáwá ní olùlòṣì ọmọ àlè ẹ máa wọ sùn. Ẹja wa máa kí ni àṣà? Kí ni ṣe Yorùbá? Ṣé ìjẹ́ Mùsùlùmí tó gba àṣà lọ́wọ́ rẹ̀? Tó gbà sí lọ́wọ́ rẹ̀? Nígbà tí ń dé tí wà dé Mẹ́kà, Jẹ́gbà lálẹ́, agbádá mọ̀ wọ̀. Nínú ìbáṣà, àwọn èèyàn kí mi dáadáa. Wọ́n sọ Yorùbá, tẹ́ńpẹ̀ láṣà àti ṣe Yorùbá. Wọ́n bá di kẹ̀sìn, ìyẹn ó bẹ̀rẹ̀ kí ni ẹ̀sìn ọba. Àlọ́ba, tani kábíyèsí, gbòǹgbò ọba àti jíjẹ́ kábíyèsí ní Ọlọ́run ọba. Òòṣà kẹ́kọ̀ọ́ lọ dé àwọn ọba alẹ̀. Òòṣà kẹ́kọ̀ọ́ ní jẹ́ àṣà kọ́ ni wọ́n dá ọba alẹ̀. Ìṣe Yorùbá kọ́ lọ dá Ọlọ́run ọba alẹ̀. Ọlọ́run ọba ló dá ipò tí ń jẹ́ ọba. Nítorí òní ọba àwọn tani. So ìpínlẹ̀ ọba ọ̀dọ̀ Ọlọ́run. Ọba tí ọba máa ipò yẹn. Àwọn bàbá wa ti ṣàṣìṣe. Wọ́n sì bẹ̀rẹ̀ ká tọrọ ìdáríjì báwọn bàbá wa tó ti ṣàṣìṣe. Tí wọ́n máa ipò ọba. Gbàdébí débẹ̀ yìí, ènìyàn wá kí ni definition ọba? ẹ máa gbọ́ o Ta ní ìjọba? àwọn pé ọ̀dọ̀ náà ló wà ń bẹ̀ Ta ní ní jẹ́ ká bí ọ̀dọ̀ tí ó bí lọ náà sí? tí ó bí tó tó tàbí kí ló dálẹ̀ lọ. Nínú Al-Qur'an gan kábíyèsí bẹ́ẹ̀ ẹ lè má mà. Ibi tí kábíyèsí bẹ̀rẹ̀ ibi tí wọ́n wá kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú Ọlọ́run ló pe rẹ̀ bẹ́ẹ̀. Ó lò lè ká kí ọ̀ sí. Bó ló ṣe kọ́ ó ní Allahumma malika al-mulk. Ó lò lọ́ba. Nígbà tí ó parí ẹ̀, ó ní òun ní ká kí ọ̀ kò sí. Ó ní wákàrí sí fún màtà ṣáájú gẹ́gẹ́ sáà. Ó lò lọ́ba tí máa ń ṣọlá. Tóun èsèṣirò. Kẹ́ńpé kábíyèsí nù. Kẹ́ńpé kábíyọ́ kò sí. Ṣé àwọn ọba ayé yìí ní kábíyọ́ ò sí? Ọba tí gómìnà yọ. Ọba tí àwọn ẹrú tí a ń tà lọ lú Èkó. Nípa wọn dé tí a mẹ́fà àwọn ọba yìí ò sí dáadáa. Ẹrú yẹn fà wọ́n ṣe. Wọ́n sì rí ibi tí a ń tà wọ́n sí. Pé ibi tí a ń tà wá sí yìí. Àṣìṣe ń bẹ̀ tó tọ́ ṣùgbọ́n àwọn náà ní ẹ̀fọ́ wá freedom wọ́n sì ní a máa lọ. Báwọn ọmọ ti kọ́ nípa àbá, wọ́n ti mọ̀ nípa òfin àwọn aráàlú Èkó. Báwọn yá dé, wọ́n yá lò òfin wọn àti bọ́n, wọ́n yá lò láwọn bàbá tí wọ́n tà wọ́n. Wọ́n lò ní ẹ̀rọ. Àfẹ́ ìjọba autocracy yìí gba gbogbo nǹkan gbàyàwó gbàgbó. So èdè mi mú wá lọ́lọ́wọ́n bá sì rán wa. Èmi yìí ṣe nàbí, èmi yìí ṣe àpá. Ìtì mọ̀ jẹ́ ní sọ fún mi. Bẹ́ẹ̀ni jẹ́ ní àròlé Ọlọ́run. Omi gàdá. ṣé ẹ gbọ́ nígbà lábí one. Lè fojú gàdá kíyèsí. Bèlè lọ́yìn ni. Torí ẹ̀ ló fi sọ fún yín nínú Al-Qur'an kọ́kọ́ sọ lẹ́yìn ìgbà tó ń sọ Fátíà. Ó ní àlàdínà yóò mìíràn náà bèlè gọ́ọ̀lù. Kò tí ì kan wáyé ìgbìmọ̀ náà sọ̀rọ̀ àbá. Kẹ̀tí ìkan kọ́kọ́ sọ ní ìwọ tó bá ti gbàgbọ́. Ẹ máa filẹ̀ ìwọ náà wọ̀ àpẹẹrẹ kò sí.
nílà èmi ò lẹ́rú lè àwọn òṣìṣẹ́ ní bẹ láàbẹ̀ mi wọ́n ń gbowó oṣù wọ́n ń kọ́lé wọn. gbogbo àwọn ọmọbìnrin tó ń ṣiṣẹ́ láàfin ẹ̀ ló ti dó tán. ẹ̀rọ a máa gbowó oṣù. King must raise kings. King should not raise slaves. The king must raise his subjects. Respect. Ẹ ṣe pé bóyá eriwo ya ẹ̀yìn bá ṣe eriwo ya bí wọ́n ṣàfù. Tó bá jẹ́ gbógun mo gbé bí nísìn àbí mo gbọ́sàn yìí nísìn. Àwọn èèyàn nífẹ̀ẹ́ gbogbo yẹn. Gbogbo ìdọ̀tí ní gbogbo yẹn. ṣẹgbọ́n. Lọ́kàn máa mú àbàwọ́n báyìí. Mo sì mọ̀ pé owó ebi ní pa ọ̀pọ̀lọpọ̀ ọba tí máa ń lọ ń tọ òrìṣà lọ fún ibi ìyá. Àwọn ọba oko yẹn tí wọn ò yí nǹkan jẹ tí wọn ò lajú ọba tí wọn bá ti wá rí bóyá òun and àwọn ọba tí wọn rí lẹ́ẹ̀ta especially àwọn ọba lẹ́kọ̀ọ́ tí wọn rí lẹ́ẹ̀ta àwọn ìyẹn ti jẹ́ àtàwọn tí wọn lépo àwọn ìyẹn ní àṣà ìtánì ń lò lèṣù ń lò. Paul was more or less a thug before. He was a drug peddler, a drug boy. He now become Oluwo by chance. Then Sanusi Bas in Yoruba land. You must know iye ọba tí Tinubu fúnra ẹ̀ fi jẹ́. Oniru, Tinubu installed Oniru. He was Tinubu's boy before. Tinubu installed Elegushi. It was Tinubu's boy before. Tinubu installed Oni of Ife. It was Tinubu's errand boy before. Then when you look at the one that came the other day who said is Gandhi, it was the note of because they want gold mine around that area. It was installed by the governor and the GO of Redeem. So that's when he got it there. He was sitting there. oníwo àti oníwo odídẹrẹ́ lọ sí ìwò retired head convict retired wèrè àti ẹni tó dé látẹ̀wọ̀n àti ẹni tó ń dagbó tó wọ́n káàdì náà ń pè ní Olúwo ẹbẹ̀ ní kí wèrè yẹn wá gọ́ọ̀fù ìlú ó lóun fẹ́ ṣe muslim ó lóun tún fẹ́ ṣe àfáà gbogbo kan ló fẹ́ ṣe nítorí pé bí wèrè ṣe máa ṣe ní tó ṣùgbọ́n ti fẹ́ parí ó gòkè lára ẹ̀ ó jẹun sókè lára Olúwo ọmọ ìyá ọmọ rádaràdà ọmọ rédèrèdè pé àwọn tí ẹ̀kan ṣe nǹkan oṣù kan tó bí kò tiẹ̀ ní sùúrù kò lọ́pọlọ orí ẹ̀tàn náà lẹ̀ bí wèrè ó dàbí ẹni tó ń bá làkó èdè ṣiṣẹ́